àrẹ̀mọ Saudi Arabia tó wà ní Coma Fún Ogún Ọdun ti jáde láyé báyìí. Ọlọ́run bá wa fọ̀run kẹ́ o. ààfin ọba Saudi Arabia ló mà ti kéde ikú àrẹ̀mọ wọn, ìyẹn Al-Walid bin Khalid bin Talal, ẹni tó ti wà nípò àìlàjú fún 20 ọdún báyìí. ọjọ́ àbámẹ́ta sátidé tí ń ṣe ọjọ́ 19 oṣù keje ọdún 2025 ó ní àrẹ̀mọ Al-Walid ló mà kú lẹ́ni ọdún 35 35 years lẹ́yìn tó ti wà nípò àìmọ̀ kankan fún 20 ọdún gbáko. bàbá rẹ̀ Khalid bin Walid ló mà fi àtẹ̀jáde kan tó kéde ikú náà sí ojú òpó X rẹ̀ pẹ̀lú àdúrà pé kí Ọlọ́run gba ìpẹ́ ọmọ náà tó jáde láyé o. àgbà kádàrá lórí ohun gbogbo tí Ọlọ́run bá ti kọ, ṣùgbọ́n bí a ṣe ń banújẹ́ tí a ń ṣọ̀fọ̀ ìpapòdà ọmọ wa, ìyẹn ọmọ ọba Al-Walid bin Khalid bin Talal bin Abdulaziz Al-Zaidi, wọ́n ní kí Ọlọ́run kó ṣàánú fún o, ó ti padà sọ́dọ̀ Ọlọ́run ọba Allah. bẹ́ẹ̀ ni àtẹ̀jáde náà bẹ́ẹ̀ náà ló wí o. àìlàjú tàbí mọ ibi tí èèyàn wà yìí ni a mọ̀ sí Coma lédè òyìnbó. bí ọmọ ọba Al-Walid bó ṣe wà nípò àìyírapadà fún 20 ọdún náà, òun wọ́n máa ṣe fún un ní ìnagijẹ àrẹ̀mọ tó sùn, Sleeping Prince. wọ́n ní ta ni àrẹ̀mọ Al-Walid bin Khalid gan. ọdún 1990 òun wọ́n máa bí àrẹ̀mọ Walid bin Khalid. ọdún 2005 ló mà ní ìjàmbá ọkọ̀ tó lágbára gan o. ilé ẹ̀kọ́ àwọn ológun ní àrẹ̀mọ Saudi náà ló mà wà nígbà náà tó fi ní ìjàmbá tó dá wàhálà sílẹ̀ yìí. ìjàmbá ọkọ̀ náà mà mú kí ẹ̀jẹ̀ kó máa jáde ní orí rẹ̀ lọ́hùn-ún, èyí tó mú kó mà wọ Coma tí kò sì lajú mọ́ o títí tí ọlọ́jọ́ fi dé báyìí. ní gbogbo àsìkò tó fi wà nípò àìmọ̀ kankan yìí, ìtọ́jú tó rí gbà láti ara àwọn ẹ̀rọ tí wọ́n ń lò fún ló mà gbé dúró pẹ̀lú àwọn ìtọ́jú nílànà ìṣègùn òyìnbó míì. ní ọdún 2019 ìròyìn mà jáde pé orí rẹ̀ àti èjìká rẹ̀ ó sì ń mì o, ṣùgbọ́n kò mọ̀ torí rẹ̀ lajú sáyè. ní nǹkan bí oṣù mélòó kan sẹ́yìn, àhesọ́mọ̀ tó gbòde pé àrẹ̀mọ Saudi ó ti jí sáyé o, ṣùgbọ́n àwọn èèyàn rẹ̀ mà sọ wípé irọ́ tó jìnnà sí òótọ́ ni ìròyìn ọ̀hún, kó tó di wípé wọ́n mà kéde ikú rẹ̀ báyìí. ní gbogbo ìgbà tó fi wà nípò àìmọ̀ kankan yìí, ìtọ́jú tó péye gidi ní ààfin Saudi ló máa ń fún ọmọ ọba náà. àwọn ẹbí rẹ̀ mà takú pé kí wọ́n sàmọ́ tọ́jú rẹ̀ lọ́nì. bàbá rẹ̀ ọmọọba Khalid rọ àwọn olùtọ́jú rẹ̀ láti fi àwọn ohun tó ràn án lọ́wọ́ láti wà láyé sílẹ̀. ó ní ìwà láyé àti ikú kò sí lọ́wọ́ ẹnìkan àfi ọwọ́ Olúwa o, kí Ọlọ́run ọba kó bá wa tẹ̀ sí afẹ́fẹ́ rere o. àdúrà gba Olúwa Tóyìn ló ń kàròyìn sí létí láti kàn ní Ẹ̀yà Yorùbá World TV. bẹ́ẹ̀ ṣé wò wá, ẹ má bá wa like, ẹ má share, ẹ má comment, ẹ má gbàgbé láti bá wa subscribe sórí YouTube channel wa, kí wọ́n bá wa tẹ notification bell láti lè máa máa wo ètò alọ́kòjọ̀kan tó bá ti gorí ìkànnì yìí. ẹ ṣé pọ̀ tẹ́ wo wa o, a kú iṣẹ́ tàná, a dẹ̀ kú múra iṣẹ́ tòní, a sì tún kù sinmi o. ìsinmi aláyọ̀ òní yóò jẹ́ fẹ́ni kọ̀ọ̀kan wa o.